Action. Ayé o! Ayé o! Ayé o! Ayé ìwé wo lẹ́gbẹ̀ẹ́ yín tó láyé rọ́bìsì lẹ́yìn ṣe. Mo lọ ti já wa. Kálélé. Àní rọ́bìsì lẹ́yìn ṣe. Kí ló máa ṣe? Báwo? Adélónkẹ́. Èmi lọ́kàn èmi lọ́kàn èmi lọ́kàn èmi lọ́kàn. Ojoojúmọ́ ni mo máa ń kó wọlé ni mo máa ń wáṣẹ́ kiri at the end of the day kò sí náà ni. láti bò ó ti wà ní oyún tí ò tí ì dókun ṣòkòtò bàbá rẹ̀ ni mo ti mọ orú ọmọ tó jẹ́ lèmi ti mọ ìbọn fẹ́ pọ́dún kan ni bàbá ẹ̀ fò ṣẹlẹ̀ ló kù èmi má tàn dáadáa wọn kọ́ ló sọ fún mi. Déròǹkẹ́ mi. láti gbà mo ti sọ wípé àlejò béèrè rẹ̀.